Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o, gbogbo ọmọ Yorùbá, ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni, Oòduà Nation ó ní ìdí tá a fi ń pariwo pé no going back ni. Ǹjẹ́ ti gbọ́? Ara nǹkan tá à ń sọ rèé o. Local government chairman tí àwọn ìjọba wọ́n yàn gẹ́gẹ́ bí local government chairman ní ìpínlẹ̀ Katsina. Àṣé òun àtàwọn agbésùnmọ̀mí wọ́n jọ ń sùn, wọ́n jọ ń jí ni. Láìpẹ́ yìí ni wọ́n ní ẹ̀ṣẹ̀ tí olóyè Sunday Igboho àti Nnamdi Kanu ṣẹ̀, pé ẹ̀ṣẹ̀ yẹn pé ẹ̀ṣẹ̀ tó ní agbára ni. Àwọn kan ní pé bàbá Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ Yorùbá ó rìlíìsì olóyè Sunday Igboho, ṣùgbọ́n Nnamdi Kanu wọn ò ní rìlíìsì Nnamdi Kanu nítorí wípé ẹ̀ṣẹ̀ yẹn ti pọ̀ jù. Àwọn kan ní pé ẹ̀ṣẹ̀ kan náà ṣe ohun tó ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n jẹ́ Yorùbá, olóyè Sunday Igboho jẹ́ Yorùbá, nǹkan tí olóyè Sunday Igboho fi free nìyẹn. So according to gbogbo nǹkan tó ń sọ, wọ́n ní it's against the rule of law to fight for the release of somebody like Nnamdi Kanu. Látàrí wípé ó ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn, ó ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ìlú so that àwọn Fúlàní, àwọn agbésùnmọ̀mí wọn ní lè wọ àdúgbò wọn náà lọ́hùn. Ìtorí ìdí èyí àwọn ìjọba àpapọ̀ ní pé láyé pé àwọn ò ní rìlíìsì ẹ̀. Lẹ́yìn tí Sowore àti gbogbo àwọn ìyókù ń pariwo pé ẹ rìlíìsì ẹni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kò tó ẹ̀ṣẹ̀ tí àwọn agbésùnmọ̀mí tẹ́jọ́ ń ṣe mítìn pẹ̀lú, ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kò tó àwọn yẹn rárá. Síbẹ̀ ẹ tún ń bẹ àwọn yẹn ni. Now ibẹ̀ yẹn kọ́ là ń lọ, ó kàn jọ mọ́ra wọn ni. Lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí local government chairman òun lẹ́ ń rí yìí o. Níbo ló wà yìí? Ó lọ sí wedding ni àwọn agbésùnmọ̀mí. Ẹ mọ̀ pé àwọn agbésùnmọ̀mí tí wọ́n ṣe mítìn pẹ̀lú láìpẹ́ táwọn ìjọba Katsina tó ń ṣe mítìn pẹ̀lú pé torí Ọlọ́run ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́, ẹ má máa pa àwọn èèyàn wa mọ́. Ó fi kọ́kọ́ wọ̀n wípé wọ́n mọra wọn dáadáa, wọ́n mọ ibi tó ń gbé. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló wá jẹ́ o. Lẹ́yìn tí local government chairman yìí tí ẹ̀ ń wò yìí, ó wá lọ sí wedding ni ọmọ àwọn agbésùnmọ̀mí, ọmọ agbésùnmọ̀mí ṣe wedding. Wọ́n invite local government chairman yìí tí gbogbo wa mọ̀ sí engineer Sagri Tanimu, àwòrán ẹ̀ lẹ́ ń wò yìí. Wọ́n invite ẹ pé a ti ń ṣe, ọmọ wa ń ṣe ayẹyẹ ìgbéyàwó, a máa fẹ́ kẹ́ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí alága, bí local government chairman. Báwọn náà ṣe múra nìyẹn o. Wọ́n kàn dẹ́dẹ́ o. Àwọn lẹ́ ń rí yìí o. Àwọn náà jókòó, wọ́n lọ attend the wedding. Ibẹ̀ làwọn ọmọ ìlú pariwo síta pé ìyẹn ni wípé àwọn agbésùnmọ̀mí àwọn ni wọ́n ṣe ìjọba wa, àbí kí agbésùnmọ̀mí kó tó lè invite yẹ pé ó yá o wá sí wedding wa, that means ẹjọ́ ń jẹ ẹjọ́ mu. Ní ilé àwọn agbésùnmọ̀mí tó jẹ́ wípé wọ́n ń pa ìlú run, wọ́n ń pa àwọn èèyàn lọ́tùn, wọ́n ń pa àwọn èèyàn lósì, tí wọ́n dẹ̀ tún ṣe mítìn pẹ̀lú wọn. Irú àwọn agbésùnmọ̀mí wọ́n jẹ́ kó máa yan fanda. Gbogbo àwọn eléyìí wọ́n freeze account àwọn eléyìí o. Ṣé ẹ ríṣẹ́? Ṣùgbọ́n wọ́n lè freeze account olóyè Sunday Igboho. Wọ́n lè place wanted sórí olóyè Sunday Igboho fún àǹfààní àwọn tí wọ́n ń pariwo. Àwọn ọmọ Yíbò ń pariwo pé ṣèbí olóyè Sunday Igboho wọ́n ti release ẹ̀. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́, wọ́n ò tí ì release olóyè Sunday Igboho. Ó kàn lè máa lọ kó máa bọ̀. Ṣùgbọ́n olóyè Sunday Igboho, in case tẹ́ ẹ bá mọ̀, Benin Republic ni bàbá ń gbà wọlé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Benin Republic ni bàbá ń gbà wọlé. Olóyè Sunday Igboho lè lóun fẹ́ jáde sí lọ jà fọmọ Yorùbá kankan nítorí pé wọ́n yìí place wanted lé lórí. Ẹ gbàgbé pé wọ́n ní pé nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wà bẹ́ẹ̀. Okay, now tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá kúrò níbẹ̀ yẹn láì yọ wanted kúrò lórí olóyè Sunday Igboho, olóyè Sunday Igboho yàtọ̀ sí Nnamdi Kanu báyìí o. Nítorí pé táwọn ìjọba Fúlàní bá lọ ṣe mistake wọlé síbẹ̀, wọ́n máa ní kán lọ arrest olóyè Sunday Igboho. So ti ń yé yín báyìí. So gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí làákàyè yẹn ò tí ì yé yín, tí àwọn ọmọ Yíbò tó wá ń jà fún àwọn ọmọ Yíbò pé kí Nnamdi Kanu já kúrò ńbẹ̀ yẹn,
ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé olóyè Sunday Igboho náà là ń jà fún o. Ẹ jẹ́ kó máa wọnú ọpọlọ wa pé olóyè Sunday Igboho là ń jà fún. Tí bàbá Tinubu bá lè release Nnamdi Kanu finally, then automatically wọ́n máa gbé wanted kúrò lórí olóyè Sunday Igboho. In case àwọn tí wọ́n mọ̀ tán sọ pé wọ́n fẹ́ jà fún Nnamdi Kanu, àwọn kan ní pé káwọn ọmọ Yorùbá má dá sí tí ọmọ Yorùbá ò bá dá sí wàhálà ni fún ọmọ Yorùbá, wàhálà ni fún olóyè Sunday Igboho, nítorí pé nǹkan tí wọ́n ní pé ó ṣe Nnamdi Kanu, ká má parọ́ tanra wa o, ká ní pé Buhari ló yìí wá ń bẹ̀, olóyè Sunday Igboho nílé wọlé o. Eléyìí kẹ̀dẹ̀rẹ̀ tán fẹ́ lé, tí wọ́n ń jà pé kí bàbá Bọ́lá Ahmed Tinubu kan kúrò ń bẹ̀ yẹn, Ọlọ́run má jẹ́ á rí o. Tí bàbá Tinubu bá fi lè kúrò níbi ipò yẹn, tí Fúlàní bá fi lè wọlé, kẹ́ ti mọ̀ pé olóyè Sunday Igboho, tí olóyè Sunday Igboho tẹ́sí ń rí olóyè Sunday Igboho Nàìjíríà, ó máa le o. Bẹ́ẹ̀ ni ó máa le. Ìdí rèé tí gbogbo wa ṣe gbọ́dọ̀ fìmọ̀ ṣọ̀kan kí bàbá Tinubu kan free Nnamdi Kanu. Tá bá wò lọ títí, ẹ̀ṣẹ̀ tí Nnamdi Kanu ṣẹ̀ díẹ̀ ló fi yàtọ̀ sí ti olóyè Sunday Igboho. Tolóyè Sunday Igboho ni wípé olóyè Sunday Igboho gbébọn, fine. Olóyè Sunday Igboho ní pé kí wọ́n lọ máa pa àwọn èèyàn, fine. Ṣùgbọ́n wípé ìjàngbara tí olóyè Sunday Igboho ń jà fún, the same thing náà ni Nnamdi Kanu ń jà fún. In case tẹ́ ẹ bá mọ̀, the same thing ni Nnamdi Kanu ń jà fún. Ọlá tí olóyè Sunday Igboho jẹ òun ni wípé ẹni tó wà ń bẹ̀ ń sìn ọmọ Yorùbá ni. Bàbá Tinubu wọ́n ń gbìyànjú ara wọn pé okay o, at least no matter what, tiwantiwa, blood is still thicker than water lélẹ̀. Ṣùgbọ́n tí Fúlàní bá lọ wọbẹ̀, gbogbo ìtòlóyè Sunday Igboho rárá rí àǹfààní díẹ̀díẹ̀ láti máa lọ kí àwọn lọ́balọ́ba. Ìyẹn ò ní ṣẹlẹ̀ mọ́ o. Tó bá jẹ́ bí irọ́, okay, ẹ̀yin náà wò ó. Láti ìgbà tí wọ́n ní okay, Buhari ò sí ń bẹ̀, Buhari ti kú, still àwọn Fúlàní wọ́n yìí ní agbára láti freeze account olóyè Sunday Igboho. Kí ló dé tí bàbá Tinubu ṣe freeze account olóyè Sunday Igboho? Tó wáyé pé bàbá Tinubu gangan wọ́n ní agbára yẹn, tí ro débẹ̀. So tó bá ń jà fún Nnamdi Kanu, kí gbogbo ọmọ Yorùbá máa jà fún Nnamdi Kanu, so that at the end of the day, a máa rẹ́ni tó máa lè jà fún ilẹ̀ Yorùbá, a máa rẹ́ni tí òun àti olóyè Sunday Igboho máa lè jà tán, because ìjà tó wà nílẹ̀ yìí táwọn agbésùnmọ̀mí tọkàn ṣe gàlégàlé nítorí pé wọ́n rí pé kò sẹ́nibọ̀dì tí ó lè kojú àwọn, and the only person tó lè kojú àwọn Fúlàní òun ni olóyè Sunday Igboho àti Nnamdi Kanu. Àwọn ESN tẹ́ ẹ rí yẹn wọ́n ṣeré. At least tá bá sọ̀rọ̀ àwọn tó lè ja ìjàngbara yìí, àwọn ọmọ Ìgbò wọ́n ready. Àwa ọmọ Yorùbá àti ẹni anybody, you can imagine. Olóyè Sunday Igboho ń sìn, wọ́n ní pé wanted wà lórí olóyè Sunday Igboho. Kò sí anybody tó tún lè jáde mọ́. Àwọn Àmọ̀tẹ́kùn ṣe fẹ́ fi wé ESN ni. Wọ́n ti ẹ̀rọ wọn lágbára gidi, ṣùgbọ́n Nnamdi Kanu ó dìídì gbé ìbọn gidi lé àwọn ESN lọ́wọ́. Ìdí rèé tí àwọn Fúlàní tí wọ́n fi ń bẹ̀rù àwọn ọmọ Ìgbò, because wọ́n mọ̀ pé àwọn eléyìí wọn ò ṣeré. Ìdí rèé tó fi jẹ́ wípé wọ́n ti mọ̀ pé olóyè Sunday Igboho nìkan ni ẹni tó láyà nílẹ̀ Yorùbá. Ta ló tún láyà tó lè jáde? Ta ló tún láyà tó lè jáde síta bíi olóyè Sunday Igboho nílẹ̀ Yorùbá? Kò sẹ́nibọ̀dì. Náà olóyè Sunday Igboho sọ pé ká ní wọ́n ti yọ wanted kúrò lórí òun, why not? Gbogbo ìranù táwọn agbésùnmọ̀mí tó ń perform ní ìpínlẹ̀ Kwara yìí, tó ń bá àwọn ọmọ Yorùbá perform, tó ń lé àwọn ọmọ Yorùbá kúrò ní orí ilẹ̀ wọn, táná bídà tó lè ṣerú ẹ̀. Ṣùgbọ́n olóyè Sunday Igboho nìkan lẹni tí ó lè jáde. Dó wọn náà alágbára pọ̀ ní ilẹ̀ Yorùbá, níbo ni gbogbo wọn wà? Ta ló ní irú àyà bẹ́ẹ̀ yẹn? Ẹni tó láyà tó lè jáde òun ni Nnamdi Kanu, tó tún ní irú àyà bẹ́ẹ̀ yẹn. Ọmọ Ìgbò dẹ̀ nìyẹn. So ìdí rèé tí àwọn ọmọ Yorùbá, advice tèmi nìyẹn o, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má máa sọ pé ẹ má jẹ́ kí wọ́n release Nnamdi Kanu, because bí gbogbo ẹ ṣe ń lọ yìí, a need irú olóyè Sunday Igboho. At least tá bá ní irú olóyè Sunday Igboho 5, tá bá ní irú olóyè Sunday Igboho ẹni tó láyà tó lè ní pé nothing dey happen,
tá bá nírú ẹ̀ bí márùn ẹ gbàgbé ìlú yà da. Bẹ́ẹ̀ ni tá bá nírú olóyè Sunday Igboho bí márùn, Nnamdi Kanu wà ní, olóyè Sunday Igboho tù, ká ní mẹ́ta míì kán wà ní maybe other state, kí gbogbo wọn jáde kán fi ìmọ̀ ṣọ̀kan pé láyé irú bọ̀bọ́ yìí náà tó tún láyà yìí, Sowore, irú èèyàn bẹ́ẹ̀ yẹn kó tún láyà, kí gbogbo wọn kán wá team up. Ta ló sọ fún yín pé àwọn ọmọ Yorùbá àárín gba òmìnira wa? Olúkálùkù á máa lọ tiẹ̀ ni, àbí olúkálùkù á lọ tiẹ̀. Olóyè Sunday Igboho á lè rìn freely. Àwọn tí wọ́n ń jà fún òmìnira tọkàntọkàn nìyẹn. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà pé irọ́sẹ̀ ẹni tí okay on a very good day ká ní èèyàn kan bíi Nnamdi Kanu ọ bí olóyè Sunday Igboho kó dẹ̀ jáde tán kó ní pé kí ló dé tẹ́ ṣe máa fi wanted sí orí bọ̀bọ́ yìí? Ṣebí Buhari ni olóyè Sunday Igboho tán ló ṣẹ̀, according to pé wọ́n ló ṣẹ̀ Buhari o, of which olóyè Sunday Igboho ò ṣẹ̀ anybody. Buhari ló ní case náà, the same Buhari ti lọ, kí ló wá dé tó fi jẹ́ wípé the next government wọ́n tún yí gbé sórí pé wanted. Àwọn wo ni wọ́n fi wanted, àwọn wo ni wọ́n fi wanted sí orí olóyè Sunday Igboho? Bí kò ju the same àwọn agbésùmọ̀mí, àwọn Fúlàní, àwọn sẹ́ẹ̀tì àwọn olóògbé Buhari, àwọn ní now. Then why are we still listening to them? As it stands, Baba Tinubu ní opportunity now láti sọ pé kí o ẹ yọ wanted dànù, kò jọ ọmọ yìí ò ṣẹ̀yìn, kí Nnamdi Kanu máa lọ, kò jọ ẹni yìí at least ó ti serve punishment yẹ, ó ti serve punishment tó yẹ kó serve. Lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n pa àwọn òbí ẹ̀ sí. The same issue pé Buhari tó wà ń bẹ̀ yẹn kò ń ṣe Buhari o, ẹni tó wà ń bẹ̀ yẹn ọ̀tá yín ni o. At the end of the day ṣé kò ń ṣe ọ̀tá Yorùbá ni? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Now ẹ wò nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹni tí wọ́n fi jẹ local government chairman ó lọ attend the wedding àwọn agbésùmọ̀mí. Eléyìí dẹ̀ ṣiṣẹ́ as a government representative, àbí ìjọba ló ń bá ṣiṣẹ́ náà. Ṣé irú àwọn eléyìí sìn kẹ́ tó mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ wọ́n á gbépò fún wa di governor, kí ó lè bá di governor sìn ayé àwọn èèyàn ò bàjẹ́ nìyẹn. Gbogbo owó tán rí wọ́n fi ń rú àwọn agbésùmọ̀mí, wọ́n fi ń rú wọn lágbára. Àwọn ará bíi kẹ̀dẹ̀rẹ̀ ìjọba wọ́n tún ṣe meeting pẹ̀lú wọn, inú everybody dẹ̀ dákẹ́, kò sẹ́ni tó sọ̀rọ̀. Ẹ tún rẹ́ni tó tún sọ̀rọ̀, ẹ tún reason backward. Àfi kọ́ lọ́n ṣàánú wa ni, àfi kí Elédùmarè ṣàánú wa. Kí gbogbo aká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Kí ló dé tó fi jẹ́ wípé olóyè Sunday Igboho tá a ṣe ń sọ̀rọ̀ wanted yìí wà lórí olóyè Sunday Igboho? Ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì, kí ló dé tó fi jẹ́ wípé àkáǹtì olóyè Sunday Igboho wọ́n yìí freeze dèní kí lẹ́ni ẹlẹ́ni ṣe? Ibẹ̀ ẹlẹ́ ti máa mọ̀ wípé kò sí anybody tó love anybody. Ẹ má lọ máa rò pé àwọn ìjọba yẹn nítorí wọ́n release wọ́n free olóyè Sunday Igboho lè wọ Nàìjíríà. Bàbá ò tí ì free o. Bí Nnamdi Kanu ò ṣe free bẹ́ẹ̀ náà ni olóyè Sunday Igboho ò ṣe free o. Bẹ́ẹ̀ ni nítorí olóyè Sunday Igboho lè gba Ìkẹjà wọlé báyìí. Ọpẹ́lọpẹ́ àwọn Benin Republic. Ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà, àfi kí Elédùmarè ṣàánú wa ni. Àwọn agbésùnmọ̀mí yìí, àwọn ìjọba yìí, òkè ṣe bẹ́ẹ̀ example lélẹ̀ a whole local government chairman ló lọ attend the meeting àwọn tí wọ́n ti pa àwọn èèyàn rẹ́kẹ́rẹ́kẹ́, tí wọ́n ti sọ àwọn èèyàn, àwọn ọmọ ọlọ́mọ wọ́n ti sọ di aláìlóbìí, wọ́n ti lé àwọn èèyàn dànù. Àwọn tó ń rú àwọn agbésùnmọ̀mí tó ń rú wọn lágbára rèé, wọ́n dẹ̀ wà nínú ìjọba ò sọ pé they are against the rule of law. Ṣèbí irú àwọn eléyìí sí yẹ kán gbé wọn ni, wọ́n dẹ̀ tún send the picture all over the world, all over the internet, everybody ń rí wọn. So who is not deceiving who? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí o, Oòduà nation ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Àníríjú báyìí lọ lórí ilé, a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu ọ̀tẹ́lẹsẹ̀ abẹ̀nàwó. Ẹni tó bá lámábọ̀lá ní débá, kí Elédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.